If you don't like me, I don't like you. Forget the Yoruba I spoke. Papa, Papa, for me, living close. What is that now? The sound of a shake. I say, what the papa does your duty. As I follow you, need to forgive you. Come out, whoever go to my back. Look at the Abba, see now me. Never to make a fool me now of me. Me, oh, anybody just about. Before I take you like we move from there. And they do face like a lion. Fella, you want pretty lion. Yeah, I'm a velcome, not for me. Come and no matter. I don't go very here. I want you to tell me about all that you wear. I want you. Don't feed me what I don't eat. The fat love will drive me. It's a lesson for the fresh one. The 15th around the cut off of Fugo to let you go. Jagu Fire, I said, Baggy, Painting a cabo, Leloko, a cabo, Kurole, Nilu London, a Kurole, Nilu Nigeria, a Caro, Nilu America, a cabo, sorry to a tour, it's a Lori David Hamilton voice and concern on my Yoruba television, coming to you live from the city of London here, the capital of the United Kingdom. A cabo, Wanje Ajoke, Omomiala Barika, Nigeria, Moria. Wanje, call me after the show. Long time. How are you, my darling? The cabo is ready to. Molukwagba, a cabo, Morin, Ashua Juali, a cabo is ready to. A cabo.
Fúnṣọ́ Ìjì Peter àbúrò mi tó gbà yìí welcome on board ẹ ṣe ń wọlé ẹ máa bá a share ètò share and invite your friend let them know we're here. Abu ẹ káàbọ̀ sórí ètò really one and welcome on board mo rí gbogbo yín bẹ ṣe ń wọlé ẹ máa bá wa share ètò ẹ jẹ́ ká mọ̀ pé àwọn àmì torí pé ìlọ́rọ̀ bí wọn kiri notification wọn mọ́ tí a bá wà live Facebook ó ti ń dọ́gbọ́n wọn ti yẹ kí àwọn èèyàn mọ̀ ọ̀hún rí notification pa wọn pé àwa live tó bá ń ṣe live program that's why all our via from all over the world drop so pé àwọn òkè mọ̀ pé àwa live so ẹ̀yin lè máa share so that they will know we're here. Let them know we're here. Please share, invite your friend, let them know. David Hamilton Voice Sunlight live on Facebook, on Concern Yoruba Television, and David Hamilton Voice. Tell them, ẹ come go look tọrọ today. Akogun 1, Akogun Odua, Akogun another one of Africa Island. Ọmọ níbi méjì má bàbí kan jẹ́ ọmọ aláwọ̀ fún bí dẹ́ olóòótọ́ ọ̀rọ̀ tí òkè bẹ̀rẹ̀ àti sọtọ̀rọ̀ lójú òní kan sọtọ̀rọ̀ ẹ̀ lọ nìyẹn òótọ́rọ̀ tá à ń sọ inú ẹlòmíì ò dùn ọ̀rọ̀ máa lè dákẹ́ jọ́ sọtọ̀rọ̀ ẹnìbọ̀ ìtọ́rọ̀ kò jẹ́ kí ní ẹ̀rọ àti dùn náà dùn náà nìyẹn a máa sọtọ̀rọ̀ tí wà lọ ànídákẹ́ ní òótọ́rọ̀ yẹn Olúwa fi rọ̀ wá lọ́rùn agbọ́dọ̀ máa sọtọ̀rọ̀ lọ agbọ́dọ̀ máa sọtọ̀rọ̀ àwọn tèmi láti ìlú Holland Germany Fẹ́mi Babalọ́lá mo rí ẹ àbúrò mi tó gba yìí àjọ bẹ̀rẹ̀ kíní yìí ni àti pé ó padà ti wà Fẹ́mi kalẹ̀ tó bẹ̀rẹ̀ Yorùbá nation láti jẹ́ wà tipẹ́tipẹ́ wà á gbà yìí mo rí ẹ Erelu Victoria mo rí ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ pé ṣe wọlé ẹ bàbá ṣe àìtó pé bàbá àgbà wà lórí láì akọgun ọ̀nà náà tí ò kí ń bẹ̀rẹ̀ sọ tọrọ tí ò jí sí ohun ọ̀gbọ́n gbọ́dọ̀ wá sọ olóòótọ́ ọ̀rọ̀ ó ti dé àìjí bàbá àgbà so gbọ́dọ̀ máa sọ tọrọ happy Father's Day to all the good father in the house gbogbo ẹ̀yin good father ni mò ń kí o happy Father's Day má jẹ́ kí n sọ ẹ̀yin good father ni o ẹ̀yin good father ni mò ń kí o not because we have a lot of bad father then gbọ́n kan wà bẹ́ẹ̀ gbogbo wọn kàn wà tọkàn fèrè tọkàn jẹ àwọn father of all nation mi ò kí àwọn father of all nation tẹ pé ẹkùn bímọ kiri because a lot of ọkùnrin mi tẹ pé kò tí ò responsible wọn pọ̀ ń ta mọ̀ wọn tá a gbọ́dọ̀ mọ̀ dárúkọ wọn they are not responsible tẹ pé ọkàn bímọ kiri ni ọkàn donate Islam kiri gbogbo àgbáyé sí àwọn ẹlẹ́fẹ́ pẹ̀lú gbófadà tẹ pé wọn ò sí mẹ́fà àwọn ọmọ wọn àwọn ìṣe àwọn ẹlẹ́fẹ́ kí àwọn èèyàn oṣù ọkùnrin àwọn tó ń ba ọkùnrin jẹ́ nìyẹn àwọn tó ń ba ọkùnrin jẹ́ nìyẹn Erelu Àbíkẹ́ ẹni tí jẹ́ yorùbá wọn tó ga o Erelu Àbíkẹ́ adé communication ẹ káàbọ̀ màmá wa ó tún ga o màmá àgbà wọn màmá wa ni Erelu Àbíkẹ́ adé communication àwọn tí mi nìyẹn ẹ̀jẹ̀ mi pàdí mi èèyàn mi àti wà tipẹ́tipẹ́ ìyàwó Àbíkẹ́ adé ẹ̀ka àbọ̀sọ̀rí ètò òun ló tọrọ bí tiwa nìyẹn dáhùn ló jẹ́ pé ọ̀rọ̀ nígbè ló wọn fi wọ̀ pẹ̀lú àmọ́ Àbíkẹ́ náà ni àmọ́wọ́ ara wa torí ó tọrọ àmàdúró tó di ó tọrọ ni kíá wọn bú wa à ń sọ tọrọ wa lọ ní ẹ̀ẹ́dẹ́gbàkú ló máa kú à ń sọ tọrọ wa lọ ní a lè máa sọ tọrọ yẹn láéláéláé ni a dúró lórí òótọ́ yẹn ni bójá wà nìkan à ń sọ tọrọ yẹn lọ ní kí ni point pé wà pé 1,000 3,000 4,000 tá à lè sọ tọrọ no ẹ ká dúró lórí òótọ́ ọ̀rọ̀ ẹ ti mọ̀ mi pé èmi ń tẹnu mo máa ń tẹnu all the time pé máa dúró lórí òótọ́ ọ̀rọ̀ a máa sọ ọ̀tọ̀ lórí bó wá ṣe jẹ́ kò ń gbé náà tọ́tọ̀ ọ̀rọ̀ olùfàdé pé àwọn tí mo bá ṣe mọ àwọn tí mo bá ṣe mọ àwọn tí mo lè bá ṣe láíláí tí táyé máa fi parẹ́ mo dẹ̀ mọ àwọn tí mo lè bá ṣe so lẹ́fi pé bá dúró lóòótọ́ máa súnmọ́ àjọ máa ṣe nǹkan wá together for example lẹ́yìn jẹ́ mẹ́ta ìṣẹ́ rí pé nípa GoFundMe tilẹ̀ Yorùbá ṣèmi èmi pẹ̀lú màmá yìí ní gbogbo náà sọ̀rọ̀ lórí time
GoFundMe pé ìgbàdàn ká bẹ̀rẹ̀ GoFundMe yẹn tá gbé kalẹ̀ ní táìmù yẹn tá ní good plan fúnlẹ̀ Yorùbá ṣé pé gbogbo àjà solúsolú tàbí òkè ẹ jẹ́ ká dá GoFundMe lẹ̀ fún ilẹ̀ Yorùbá ní táìmù yẹn táǹgọ̀ pé GoFundMe yẹn tí wọ́n fẹ́ ní bàjẹ́ ní táìmù yẹn àti ní nǹkan tá fi ṣe ẹṣẹ́ àti ní nǹkan tá fi ṣe ń sìn ara ọ̀kadà 20 mẹ́wàá lọ fún bàbá Sunday Igboho tó bá di ọ̀la bọ́tù náà tí wọ́n máa lọ deliver mẹ́wàá tí bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò tí gbogbo ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ lọ àwọn ológun wa mìíràn wá tó rí àwọn tó bá ní ìdí àdúgbò tó wá kulẹ̀ àti lọ fún nǹkan fi ṣe ọmọdé ní ṣe so ẹni pé àbọ̀mọjẹ́ mo sọ fún lọ́jọ́ ìpínlẹ̀ GoFundMe that is the only authentic one ẹ̀yẹ bàbá mi from Bello àwọn olóòótọ́ ọ̀rọ̀ bíi tèmi náà ní ṣẹ́rí amúra wa adára wa mọ̀ àwọn olóòótọ́ ọ̀rọ̀ adára wa mọ̀ from Bello tẹ́ pé òbá àjà wa nìkan ní òbá àjíyàn méjì ló ń wà ní àwọn sọ tọrọ wa lọ́nà kí à pé a fẹ́ gẹ̀ẹ́tì viewer 1000 ká máa parọ́ ká máa fẹ̀ fún ká máa wà bí ọmọlúwàbí mi lè nìyàn ọmọlúwàbí mi ò fẹ́ jẹ́ ẹ jẹ́ ká ṣe ọmọlúwàbí o kò sí mọ́tò àgbà ọmọlúwàbí láyé ẹni máa sọ lójúmọ́ máa ń láìkó orin bẹ́ẹ̀ ọmọlúwàbí wù mí lè nìyàn ọmọlúwàbí ni mo fẹ́ jẹ́ ẹ jẹ́ ká ṣe ọmọlúwàbí o ènìyàn kí ni point mo gbọ́ sórí láì mo bẹ̀ sí fẹ́jú mo fẹ́ mọ̀ ṣe gbẹ̀ mọ̀ ń yájú sáwọn lójú mi lọ mo ń fẹ́ lórí Facebook tó pé mo gbé mo wá wíyà mo fẹ́ kí àwọn kò tó máa bá tèmi jẹ́ ká máa sàmì pé akọgun you are the one jẹ́sí wọn lójú bú wọn dáadáa ṣé gbá wọn kan tó gbé fẹ́ ní 1000 gbà ó pẹ́ kí 1000 kó máa wà ó pẹ́ kí tó níyàn méjì tó kàn pẹ̀lú 1000 gbà tó máa plus ní agbá sọ́tọ̀ ọ̀rọ̀ olódodo lóríire olóòótọ́ ọmọlúwàbí gbogbo máa sórí platform wa lọ́sọ̀rọ̀ from Bello lọ́sọ̀rọ̀ Abikade communication àwọn olóòótọ́ amúrawa gbogbo amúrawa àmọ́ àwọn olóòótọ́ jẹ́ pé àkíbẹ̀rẹ̀ sí sọ́tọ̀ ọ̀rọ̀ a máa sọ òdodo ọ̀rọ̀ jẹ́ pé we don't care ìlú àwọn kọ́ wà lórí Facebook jẹ́ pé bí tó máa ti ń búyàn tó máa ti ń ṣépè lọ́nà bóyá iná máa lọ kiri wọ́n tó máa ti sọ̀rọ̀ pé kí ni wọ́n pé bàbá yìí wà bọ́ọ̀rìn ó pẹ́ kí n tó wà bọ́ọ̀rìn ó pè mí kí n wà bọ́ọ̀rìn kí sọ̀tọ̀ ọ̀rọ̀ ìsòótọ́ ọ̀rọ̀ ó pẹ́ kí omi yìí tó wù mí kí ìsòótọ́ ọ̀rọ̀ dáhùn pé fẹ́ ní 1000 viewer mi fẹ́ 1000 viewer kí wọ́n wá plus ní mo mi fẹ́ 1000 viewer tí ò responsible tí ò lóòótọ́ ọ̀rọ̀ lẹ́nu tó máa balẹ̀ Yorùbá jẹ́ tó máa báṣẹ́ jẹ́ fún wa mi ò fẹ́ 1000 viewer tí ò lè dìde pé bá lè fẹ́ gba Yorùbá nation mi ò fẹ́ káwọn bẹ̀rẹ̀ pé ok wá define fún wa ní point márùn péré láti gba Yorùbá nation tí ò lè sọ mi ò fẹ́ tẹ́ pé they are only just to type go up and down kàn máa bú àgbà kan bá gbà kan bú àwọn authority àwọn mi tẹ́ pé ó wúlò fún wa lé Yorùbá tẹ́ pé a máa need one that we like them we are not needed sọ́sí wọn gbà ó aláǹ wá wáyé wọn kọ́ra wa jọ kí a fún ìṣọ̀kan we just go online talk to them anyhow. ìyẹn làwọn yẹn wà pàtàkì sí yẹ you are the one you are the best you are the best kan wá kan kí ló tà kí ló làákà yìí wà náà kí la fẹ́ fi ṣe ká fẹ́ gé nílẹ̀ bá a fẹ́ délẹ̀ lérí tá a bá ṣe rú ẹ̀ ò lè fi rí pé àwa kan mọ́ra wa àwa náà la wà ń bì amọ́ra wa olóòótọ́ ọ̀rọ̀ nígbà méjì ló wà ní àfẹ́ ọmọ tí ò ní làákà yìí kan tó máa gbé wọn máa kọ́kọ́ lórí line àbí kó máa wá sí náà wà fẹ́ ẹni tó bá ní common sense ló ń dúró lórí platform àwa táàdẹ̀ jí sọ̀rọ̀ pé èèyàn méjì mẹ́ta kan well we know a mọ̀ pé èmi mọ̀ ní pé I have voice ní pé nàìjíríà ni bàbá àgbà ló ń sọ̀rọ̀ ní pé bí àyàn fi ń yẹ rẹ̀ àmọ́ àtẹ̀gbásọ̀ lé ní ìkan àmọ́ àtẹ̀gbásọ̀ owó èso ẹ pé nǹkan bá sọ báyìí máa gbọ́n àdéhùn sí wa ni báyìí fẹ́ gba Yorùbá nation báyìí máa sọ báyìí máa jókòó ẹ sà mọ́mì báyìí fẹ́ ṣe ẹ̀yẹ kàtí báyìí ẹ̀yẹ kàtí báyìí ẹ̀yẹ kàtí báyìí gbà it's not pé kakàn lọ sí line kàbẹ̀ sí ń sọ̀rọ̀ bí ọmọ tí ò ṣùgbọ́n táwọn bí láti lè rí ọmọ mi tó yẹ kó dáa fún Ọlọ́run yẹ kó dáa fún tán kò tó mọ bó ṣe ń wà wọ́n ta fi pé kò ní dáa fún Ọlọ́run yẹ kó dáa fún ẹ tán lódò tó mọ bó ṣe máa wà ṣé bàbá ṣe bí ọmọ ta lórí line
tàbá ṣe bí ọmọ tó wọn lẹ́kọ̀ọ́ wọ́n yẹn tó wọn gbéra náà ṣé máa gbé Yorùbá nation ni people ẹ ká máa wò làákàyè wa àgbogbo àwa tí à ń pariwo Yorùbá nation àgbọn àwọn fọlọ́wà tó wù wá ṣé ìwà ọmọ ọ̀tá lámọ́ ìgbà Yorùbá nation ni ṣé ìwà ànílàákàyè àwọn ìgbà Yorùbá nation ni kíkà sọ̀rọ̀ ní ìhàlà ìgbà Yorùbá nation ni láì jẹ́ ká jókòó pé kí la fẹ́ bani kí ni plan wa fún Yorùbá nation yìí kí ni template wa ta ní fún Yorùbá nation yìí wọ́n máa pariwo kí ni everyday bíi pé mélòó ló àwa tẹwà lọ́wà lórí mo lè ká ojú ọyàn márùn mẹ́fà tó lè sọ pé tọ́wá gbóhùn jókòó pé ẹ jókòó wá ní fún ẹnìkan bá ṣe máa Yorùbá nation yìí gbà tó máa lè convince yín tó máa lè join tó máa lè support kí ló ṣe àwọn tó ń gbọ́ àwọn tó ń lọ kí tó pariwo Yorùbá nation pé táà kí n rori ara wa pé is it by going online ká máa disrespect àwọn tó yẹ ká disrespect tó pé à ń wérò káàkiri máa kàn sọ̀rọ̀ báwo lábẹ́ pé yàrá fi rí Yorùbá nation gbà kò jọ bá a bá ṣe dáadáa ọlọ́mọ yẹ ká wà lójú kan agbọ́dọ̀ fi làákàyè láfi ṣe ẹni tá a rí gbà tá a bá fi làákàyè sí tá a fọ gbọ́ orí sí a rí gbà bàtà bá ń ṣe gbà ń bọ̀lá thank you yàrá Abikade the go for me okay I'll jẹ́ kí n pin ẹ̀ that's go for me ilẹ̀ Yorùbá nìyẹn go for me gangan this is the authentic one fún gbogbo ilẹ̀ Yorùbá tẹ́bá ti rí lórí ọ̀dọ̀ wa ń bí ẹnìkó authentic one ni ẹ̀dẹ̀tìrí nǹkan fowó yín ṣe abẹ́ẹ̀rí olúwa ṣe àbára jẹ́ àbúrúkọ jẹ́ ní alẹ́ 1 year lówó ìfọ̀ àlọ́wà táwọn rò pé náà tó bá tásìkò kọ́bọ̀ lè gbọdọ̀ dínú ẹ̀ ébì ò gbọdọ̀ dínú owó Yorùbá lélẹ̀ owó oníyọ̀ ló kọ́ra wọn pé àwọn nífẹ̀ẹ́ Yorùbá àwọn ló dáwó yìí pé àwọn fẹ́ kí ìlọsíwájú bá ilẹ̀ Yorùbá àwọn ló dáwó yìí kọ́bọ̀ gbọdọ̀ dínbẹ̀ àti gbọdọ̀ náà ní à tó pé ẹ̀fásì kí àìpé òkè o tó pé àdìgbò afẹ́pẹ́ kálukú afẹ́ náwó yẹn náà gbọdọ̀ ṣe mo lẹ́fi pé àtúntọ́jú owó yẹn títí wípé èpè ni ò dínkù nù ẹ̀ tí a bá ti deliver ti bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́la the remaining 10 ọ̀kadà fún wọn lọ́la gbogbo àwọn àtàwọn ìjáde owó yẹn àwa jókòó àwa account fún yín every penny tó wà ní account fún yín oye tí gómìnà yọ ń bẹ̀ owó tó kù tá account yín agbọ́dọ̀ explain fún tábàtì explain mi ó lè ní wá tábàtì lè explain ẹ̀ àtijáde nìyẹn tó agbọ́dọ̀ explain fún yín one by bọ́ owó yín ní kì í ṣe owó tiwa ẹ̀kùn fíásì kí àìpé káwọn afáyí fojú tó ní àdẹ̀gbọ́dọ̀ burúkọ jẹ́ olúmọ̀ gbọ́dọ̀ bàjẹ́ òun mo ti sọ fún yín pé this is the authentic wa wípé àwọn tó wà behind this GoFundMe àwọn tó lórúkọ ní tí ò lè fẹ́ kórúkọ wọn bàjẹ́ tèmi náà dẹ̀ jẹ́ kan nínú wọn orúkọ mi wà very important fún mi ní ayé mi orúkọ mi gbọ́dọ̀ bàjẹ́ torí pé gbéyàn tí ẹ gbà máa sọ wọn fẹ́ mọ nínú òyìnbó ni òyìnbó ìpamí bọ̀ tí mo ti yó mi ò lè ṣe kò fún ara mi pé mi ò yó mo ti yó mi ò ti ṣe mílíọ̀nìyà bí ẹnì kan ìṣẹ̀tọ́ náà máa fi ẹsẹ̀ gbọ́dọ̀ máa gbà olúwa ṣé o yẹn ní ìṣẹ̀lẹ̀ tuntun tó máa fi ẹsẹ̀ ó gbọ́dọ̀ fi ẹ̀ pé yes olúwa ṣé ó fi mí síbí ebi ò pa mí mo jẹ mo yó mi borúkọ jẹ́ mi bọ́mọ jẹ́ bíkọ́ torí pé gbogbo náà ṣe fẹ́yìn ọ̀la ni ọmọ wa máa bá ń bẹ̀ ọmọ tó àti ibi máa bá ń bẹ̀ nǹkan tó bá ṣe léyìn ibi ṣẹ́rí kí ló wà níwájú mi yìí náà ó ṣe ń sọ̀rọ̀ sí àwọn kan skin record ẹ̀ wọ́n record ẹ̀ lẹ̀ in case ọjọ́ iwájú they can use this either positive or bad way against me lọ́jọ́ iwájú máa ṣe anything máa ṣe ń sìn tí máa ti ẹ̀ kú 1000 years tí kí ní fíìmù ọ̀gbẹ́ni bàjẹ́ ó máa wà ń bẹ̀ ohun tí máa sọ lé ní ọ̀rọ̀ sọ̀rọ̀ nígbà dọ̀la tí má ṣe bàjẹ́ lé ní ọmọ mi á bá ń bẹ̀ ọmọ tó ń tí ì bí ọmọ mi máa bá ń bẹ̀ ìwà tí má wùlé máa bá ń bẹ̀ òun lé pé nǹkan tó bá ṣe láyé yìí sí agbọ́dọ̀ wà very careful torí ẹ̀yẹ ọ̀la it's not the fame tí mo fẹ́ rí chief fame tí mo fẹ́ rí sí for 2 seconds tẹ máa fún mi tẹ máa padà wọ́n mi pé David Amity èèyàn dandan ni ẹ tẹ̀sán lójú ṣe báyìí kí n wà bí ọmọ tó mọ̀ bí àkílẹ̀ rẹ̀ gbàgbà ọ̀ bí mo fi gbé pé superstar ni mí àkọsẹ́ tó lè mú mi náà
mo lè sọ fún anybody anyhow mo lè bá wọn sọ anything kò sẹ́ni tó ti kọ́ mi sí ìbí mi ò lè ra kò sẹ́ni tó ra data fún mi náà kò tó ń wà mú ilé mi náà àwọn pàtàkì fún mi wọ́n lè balẹ̀ ayé mi jẹ́ àwọn òyìnbó wọn lè máa pàtàkì fún mi máa type pé yes you are the best ilé ayé yín bàjẹ́ lọ ni ilé ayé yín bàjẹ́ lọ ni mo sọ lẹ́kọ̀ọ́ mo the reason behind this kìíní ó ṣe àní kọ̀tàrí kàtó bẹ̀rẹ̀ Yorùbá nation yìí táwa kan bá ṣe dáadáa majority àwọn tó ń bàjẹ́ fún wa lẹ́ni wọn ò ní join náà àdéhùn máa tẹnu mọ́ lójúmọ́ ó máa kán lábẹ́ ọ̀rọ̀ fẹ́rẹ́ gún wọn lára ni ìgbà tá a bẹ̀rẹ̀ kínní yìí tá a bá ṣe dáadáa nobody will join tó pé wọ́n ń bàjẹ́ fún wa everyday ń bàjẹ́ fún wa àwa Yorùbá ń pàpà àti wá nílà ákàyè torí pé a believe pé ẹni bá ti ṣe bí ọmọ ta ẹni bá ti ṣe bí ọmọ tí ò ní làákàyè ẹni bá ti ṣe ọmọ náà láti léèrè yẹn òun ló máa ń gba Yorùbá nation fún yín ẹ mọ̀ pé wọ́n ń ba nǹkan jẹ́ fún yín ni ẹni bá ti sọ gbàù pé ta ló fẹ́ mú mi kó bọ̀ bàkójú kó wọ́n ti jí sọ̀rọ̀ pé ẹ̀kan ó máa máa talk anyhow yẹ máa pàtẹ́wọ́ pé yes you are the best owó ló ń sọ tọrọ àwọn tí ó sọ̀rọ̀ pé kí ni ẹ àwọn ìṣòwò sọ tọrọ gba ìfẹ́ gbàkọ́ yẹn o tàbí gbàkọ́ yẹn o ẹni bá ti pé ìtẹ́ńṣẹ́ ní ìrántí yẹn àwọn gómìnà tá ẹ̀wọ̀n Yorùbá bí tí àwọn mọ́tò ọ̀rọ̀ Yorùbá tó ń gọ̀ sí nìyẹn àwọn tó gọ̀ ni mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ àwọn tó lọ́gbọ́n lórí o tó gọ̀ ni mo bá sọ̀rọ̀ lórí pé àwọn tó gọ̀ yẹn ló máa ń clap hand ló máa ń support àwọn this evil ti dẹ́ pé nkíni dem ó dẹ̀ ń come back to us ó dẹ̀ ń ba àwọn jẹ́ fún wa èèyàn mú àwọn tó pè láti Nàìjíríà all those big people ní Yorùbá làwọn wọ́n ní tàlẹ́fẹ́ kó bá ẹ̀wà kò pé ẹ̀yìn ẹ̀wà kó bá wa Ọlọ́run tó lè fẹ́ tó fẹ́ support wa but ẹ̀rù ń bà wọ́n pàtó rí mode of our speaker bóyá sọ̀rọ̀ kí ẹni fẹ́ support ẹ̀ ṣe bí ọmọ àtàjẹ́ ìṣẹ́ ọmọ tó ń bí láti rí àbẹ́ support akọ́kùn we know you àdèmọ́ àwọn kan tó yẹ pé tó sọ̀rọ̀ dáadáa láàrin gébọ̀t I'm telling you my brother irú èmi o èmi náà kó wá kó bá mi náà ọ̀rẹ́ mi tó kú gbogbo jíjẹ́ ṣe ìwé náà tó ń pè ní máa ń sọ ní ẹgbẹ́ kó kó bá ìmí wà ní gọ́ọ̀mẹ̀ntì tí kò láàyè wọn ní gọ́ọ̀mẹ̀ntì ṣe tó support Yorùbá nation but wọ́n wo ìwà wa wọ́n wo àwa táwọn ajíté fún Yorùbá nation yìí wọ́n wò wá pé ok ṣé àwọn eléyìí àwọn tí àwọn tó fẹ́ lọ́wọ́ wà fún eléyìí àwọn tó fẹ́ gbàjọba fún wa eléyìí àwọn tó fẹ́ máa ń dẹ̀ gọ́ọ̀mà Yorùbá nation eléyìí táwọn tẹ̀ gbàjọba sí àwọn eléyìí tó ṣe bí agbèrò yìí láfẹ́ ní kọ́mílẹ̀ lórí àbí kàkà fún wọn ní nǹkan sí kọ́ lọ́pàá wà lá fún wọn ẹ̀rù ń bà wọ́n I'm telling you ẹ̀rù ń bà a lot of people tó fẹ́ ṣe and you cannot blame them you cannot blame them for their war around báyìí ta ló máa ń lùsọ̀ àkọ́là ń lùsọ̀ ní àdẹ̀sọ tó bó torí pé fame táwọn kan wá lórí Facebook bó táwọn máa tẹ̀ kọ́ wá fíìmù àwa tá à ń gbọ́ ńkọ́ àwa tá a jẹ́ Yorùbá kọ́ tá pé a ní làákàyè ńkọ́ ikú tó dàbí làákàyè wá sí pé ṣé báyìí fẹ́ gba Yorùbá nation eléyìí tá a bá ṣe ní right way ṣé ó máa possible wá fẹ́ káwọn míì join wa eléyìí àwọn tó ti join ọgbọ́n la lè fi mú wọn kọ́ join wa all these big people tó lówó tó ní lóníwọ̀ tó lè kó lè ní connection báyìí lè kó bí àwọn ọ̀rẹ́ wọn káwọn join wa kí wọ́n sá sẹ́yìn ẹ jẹ́ ká rò bẹ́ẹ̀ kí ló dà kí n rò bẹ́ẹ̀ lẹ́yìn èèyàn mi kí ló dà kí n rò bẹ́ẹ̀ kí ló dà kí n rò bẹ́ẹ̀ ṣé èèyàn ṣe bí ọmọ tàǹsì wọ́n ṣe bí ọmọ tí wọ́n gbé láti léèrè àwọn abáyé fún ọ̀gá ìbá dá lóhùn ní dá lóhùn bọ́dá ara tó bá ń sọ pé ká ṣe ní right way àwọn èèyàn lọ tá ọmọ Yorùbá kọ́ pé àwọn ṣépè fún wọn gbá tó mú ìwé ẹni pé bí ọmọ sókè mú bẹ̀ sí ju kiri ní ó ti ṣó pé majority àwọn èèyàn wọn ní làákàyè ó tọ̀ ká má sọ wọn
they believe pé tàbá ṣe ìyẹn gangan náà fi ìyàwó force them ibi tí ìkọjá sọ pé ó máa pààyàn tó pẹ́ jẹ́ òun Yorùbá nation ó máa lọ pa òun lọ pa bá ó máa pọ̀jù yẹ ṣé irú àwọn yẹn sì yẹn ọba ìyàwó àjọkọ̀ wáyé kẹrin gbà kò ní wọ́ọ̀kì kéésì ní nǹkan tó bá agbára tó bá ní àbáwọn tó ń gbọ́ tí àwọn ènìyàn wọ́ọ̀kì kéésì ní they work against you. tí wọ́n gbọ́dọ̀ fi ọgbọ́n orí káwọn fi ṣe nǹkan tó wá ń ṣe. ṣé ní sọ́dọ̀ mi yín ṣé ìwọ tó àwọn tó ń gbọ́ yẹn sí ṣé àwọn tó fẹ́ gbà àwọn ìlàfẹ́ kó síbẹ̀ àwọn tọ́ọ̀kì ìlàfẹ́ gbà kó wà níbẹ̀ we are going to work against it pé wọn lè rí gbà àmọ́ ok gbogbo wọn dábàá ní àwọn ṣe pé ẹ̀ rí gbà o they want to work against us. so tábà ṣe nǹkan pẹ̀lú làákàyè ọwọ́ kan ni a lot of people wan dey join wa a lot more a lot of people they are seeing government or big mami big mom they see government wey they are big people in Nigeria and nílẹ̀ Yorùbá tẹ́ pé wọ́n fẹ́ join wa but wọ́n ń gbé ìwà wa wọ́n bá ṣe ń ṣe ẹ̀rù ń bà wọ́n àti join wa ẹ̀rù ń bà wọ́n àti join wa a fẹ́ ṣe rally kan ní ìkàlẹ̀ ìrajà pọ̀ ẹ̀ gbàdá tó kà mọ́ ṣe rally ní June 12 àwọn àdìpẹ́ àwọn kan àwọn ọmọ takun wọ́n fẹ́ tó kúrò wọ́n fẹ́ lo advantage yẹn kọ́ ló fi jalè kọ́ ló fi bá àwọn ìlú ìjà kọ́ ló fi pa àwọn Fúlàní kan tó wà ní eré àti ẹgbẹ́ tó wà mẹ́rin tí pẹ́ńpẹ́ ló pa wọ́n àti gbogbo information yẹn wọ́n ti bọ́ báyìí àti ọ̀pọ̀ ìṣúrẹ́tì ní pé náà àwọn bá ń lè pè àwọn bá pé gbogbo àti báwọn bá sọ pé báyìí intelligent report gbogbo tá à ń gbọ́ everything tá à ń gbọ́ pé àwọn bá yẹn máa jà wọ́n yẹn máa dàrú àwa ní good plan àwọn kan wọ́n ti plan báwọn ṣe máa dàrú wọ́n yẹn lọ pa àwọn èèyàn àti immediately wọ́n ti pè mí gbogbo àwọn méjì pẹ̀lú àwọn bá wọn yẹn ẹgbẹ́ àwọn ṣe méjì pẹ̀lú báyìí pẹ̀lú àwọn tó wà bẹ́ẹ̀ mo ní àwọn àṣekẹ́ wọ́n bẹ̀ sí sọ pé báyìí pẹ̀lú àdèjókòó bí ọmọ olúwa àbí ọmọ tó ń lábí láti ilé rẹ̀ they explain to them they accept to me gbogbo àwọn ọba wọn yẹn gbogbo àwọn wọn sọ̀rọ̀ pátá ọba bíi márùn mẹ́fà méje gbogbo àwọn wọn sọ̀rọ̀ one by one pé àwọn àṣekẹ́ ni pé ọ̀rẹ́ pé ọmọ mi kí ni yóò lè ṣe é ṣe báyìí mo dẹ̀ explain tiwa pé dáàdì mummy awareness làwọn fẹ́ ṣe fún Yorùbá nation àwọn tí ò tí ì gbọ́ pọ̀ rẹpẹtẹ àwọn ṣe jàgídíjàgan àwọn ṣe oníjà mo ẹ̀ fún de gbogbo pátá ló láì ohun tó yà ṣe wọn ló bá ìtàn Yorùbá nation fún wọn tó sọ mí ìkọlọ máa sọ síta nǹkan náà sọ ohun nǹkan mi jẹ pé mi ò tún yẹ tó ẹ̀ kí n gbọ́ lẹ́nu wọn gbọ́ ẹ̀ mú gbọ́ lẹ́nu wọn. ohun tí mo sọ gbọ́ lẹ́nu wọn bọ̀ tí ó gbé mo wà ọmọlúwàbí àti ọmọlúwàbí pé gbọ́ ẹ̀ owó mẹ́sìn wọ́n sí wọ́n àmáìdí wọn fún mi to support náà fún wa nígbà Yorùbá nation yìí ọgbọ́n dàbí lè gbé gbà bàjẹ́ máa ṣe gbé àwọn ọmọ ìfọwọ́ gbà owó nǹkan tó bẹ̀rẹ̀ sọ fún mi wọ́n máa dún gbogbo ẹ̀ sọ bọ̀ kí ni wọ́n ṣe bí ọmọ tàbí ló ń gbé dábìlì ìjọba ṣe àwọn àti àwọn pàìmọ́ lé àwọn ìgbà kan wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ kí wọ́n sọ fún ọmọ yẹn gbẹ́dẹ̀ àgbà agbọ́dọ̀ ṣe ní kábíyèsí agbọ́dọ̀ ṣe gbàkan wọn ní àdígbà agbọ́dọ̀ bàìfọ́tà máa fi ṣe kábíyèsí gbàkan ogun gbogbo wọn bẹ̀ ṣe sọ máa ń dun gbogbo wọn tí mo respect gbọ́ lẹ́nu gbogbo wọn pàtàkì ń bọ́ gbogbo àwọn tó yẹ pé betrayal láàrin wọn wọ́n sọ fún mi. I'm telling you tó pé betrayal láàrin wọn tó pé ń gbọ̀n pẹ̀lú àwọn olóṣèlú kiri wọ́n ti sọ fún mi olùkọ́ pípẹ́rẹ́ nǹkan tí ó tó nǹkan pé gbogbo ẹ̀ náà sún torí pé mo wà ọmọlúwàbí mo fi bá wọn sọ̀rọ̀ náà bá ti wà lé bùkínà bẹ̀rẹ̀ tí wọ́n bá wọn ṣe ẹ̀yìn bá ti gbà a máa sún lé ní àwọn ìgbà kan ọmọ mo lè gbọ́dọ̀ sí wọn lé ok ẹ̀ta bá ti yá yín if one time tí nǹkan bá ti die down if one time àwọn ṣètò pé kùtì pẹ̀lú lọ sún gbogbo local government náà sún gbogbo bẹ́ẹ̀ látà tó sún gbogbo bẹ́ẹ̀ tó ń táìmù ẹ̀sán riot lẹ́yìn tó sún gbogbo bẹ́ẹ̀ tó bá gbogbo bẹ́ẹ̀ jẹ́ èrò wa ń bà wọn wà lórí àwọn ọmọ bọ́ọ̀sì wọn fẹ́ ṣe kọ́ mí tẹ́ pé wọ́n fẹ́ bà wọ́n jẹ́ ìgbé. ìgbà yẹn ó bí èlọ́dọ̀ tí ń jáde ọ̀rọ̀ tí mo sọ pé ó bí èlọ́dọ̀ tí ń jáde ní gbogbo tìrọ̀ nìyẹn about 4 local government ó bí èlọ́dọ̀ tí ń jáde tí mo lè máa sọ lórí line mo tún máa address rédíò òlu yẹn láti bí tó address rédíò òlu yẹn láti cancel gbogbo àwọn kìnìún yẹn báyìí máa ṣe báyìí ṣẹun èmi pẹ̀lú wọn lè máa ṣe wà ilé tàbí ń communicate
ká ìwà ní méjì lánàá yọ̀sọ̀ ní méjì tí wọ́n ti nígbà yọ̀sọ̀ ní méjì lánàá tó pé àgọ́ ọmọlúwàbí mo ti bá ìwọ̀n gbogbo wọn sọ́dọ̀ wa ń sìn gbogbo àwọn chief king mo bá ìwọ̀n sọ́dọ̀ wa tó pé wọ́n mọ̀ pé àwọn ọmọ yìí lọ́tọ̀ọ̀tọ̀ wọn ní làákàyè ni wọ́n mọ̀ kó náà jà fún Yorùbá nation wọ́n mọ̀ pé ó máa benefit àwọn náà kó tó pé bàtí bá wọn sọ̀rọ̀ ní tó pé bàtí bá wọn sọ̀rọ̀ ní kí wọ́n lọ́ọ́ bẹ̀rẹ̀ pé àwọn apá yín ni àwọn àti kan fún yín ni tẹ́ bá gbà ìfọ́sẹ̀ gbàdúgbà gbà ìfọ́sẹ̀ ni gbà kan kan wọ́n ti information tó gbọ́ lẹ́nu ẹni ọ̀tẹ̀ ní gbọ́ mi ò ẹ̀sẹ̀ kí mo ti kẹ̀ gbọ́ lẹ́nu àwọn tá à ń sọ yìí tó ń bẹ̀ fún gbọ́ information yẹn tó jẹ́ àwọn tó jẹ́ ọ̀tà ìlànà tó ń sọ pé àwọn tó jẹ́ ọ̀tà ìlànà mo ti dùn tó ń gbọ́ wẹ̀ àti láti gbọ́. So a lot of people tó fẹ́ tí ó sọ̀rọ̀ mí tó support Yorùbá nation tí bí inú wọn dùn pẹ̀lú ọ̀tá ṣe ó pọ̀ rẹpẹtẹ tó lè fẹ́ darapọ̀ mọ́ wa bó tá bá ti bẹ̀ tí ń wà bí ọmọ ọ̀tá tí a ń ṣe bí ọmọ tí ò ní làákàyè bẹ́ẹ̀ tó ń gbé tí wọ́n dúró pé wọ́n gbéra náà láti kiri wá ta ló fẹ́ jọ ẹni wa àwọn máa lùsì kìíní kò tá bá lè ṣe àìsọ pé àníṣe tí wọ́n yá pé àníṣe referendum tó bá jẹ́ the time referendum ńkọ́. Okay, let's go for referendum. Who can take back? Let's say that okay to us, okay, a jack for referendum. I'm going to come back. I'm going to come back. Need the nation. Okay, I collect a new nation. Everything. Want to back okay? Grandma law. Now I want to the no. I want to come with local nation. I'm telling you, I support you. If you don't do some part of nation, I support you. Do you let the nation? That's you want to pay. And lose referendum. Tí àwọn Yorùbá kan náà fẹ́ lọ àwọn ọlọ́pàá wọn lọ kálukú ló bọ́lú sí referendum lótọ́lọ́tọ́ tí àdéṣe bí ọmọ ọ̀tá táyé mọ́ tó ń gbé náà gbégbá náà tó ń gbéra náà tàwọn lọ sí referendum how we gonna win ṣé wọn ò ní máa bẹ̀rù pé ṣé àwọn eléyìí ọbẹ̀ dàpọ̀ gbọ́n jà táwọn jẹ yìí o yóò kí wọn fẹ́ support àwọn tọ́ọ̀gì wọ̀nyí àwọn apààyàn wọ̀nyí àwọn tí ò gbé náà ẹ mọ̀ we are very careful a lot of people tẹ pé wọ́n fẹ́ support wa pọ̀ rẹpẹtẹ ni mo mọ̀ lọ àwọn àtàkùn afẹ́ kú ní Nàìjíríà onídìí àtàkùn afẹ́ kú ní ìpàfẹ́ ní Yorùbá nation bàtà bẹ̀ bẹ̀rẹ̀ kínní yìí ó ní nǹkan tá a rí ó ní nǹkan tá a jọ sọ gbọ́ àwọn tá a bẹ̀rẹ̀ kínní yìí initially but why now tẹ pé àwọn kan wá wò wá láàrin tí wọ́n ń da gbogbo ẹ̀rú fíìmù tẹ̀fẹ́ rí tẹ́ẹ̀tẹ́ ló dìrá ìlànà fi dá kí ní ilẹ̀ tó gbé fíìmù ọjọ́ kan tẹ̀fẹ́ rí tẹ́ẹ̀tẹ́ lé ìlànà tá gbé kí ní kàkàkà rí kí ní gbà èmi mo lè búyàn jù ìyẹn ni àwọn fi ń ṣe aṣọ́jú lórí ìfẹ́ náà fi ṣe Yorùbá nation jù èyí mo lè ṣépè fún àwọn èèyàn jù wọn làwọn ṣe Yorùbá nation jù olófin ní support jù ṣe yẹ kó rí bẹ́ẹ̀ ṣe yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ pé lọ́tọ̀ lódodo táwọn pé amin business àgbà Yorùbá nation yìí kí ló tà dúró lórí òótọ́ integrity kàdé sí kan káfọwọ́sọ kan. wáyé tẹ́ pé ìjọba sòótọ́ lọ́tà Yorùbá wáyé jẹ́ pé ìjọba sòótọ́ lọ́tà Yorùbá àbálẹ̀ ìmì yìí wáyé jẹ́ pé ìjọba sòótọ́ lọ́tà Yorùbá pé báyìí láti máa ṣe gbà wáyé máa ṣe gbà pé mo lọ́tà Yorùbá mo sọ̀rọ̀ kan mo ní pé àti ti next week or next coming one máa sọ fún yín gbogbo ẹ̀ máa wá síbí náà ẹ gbogbo ẹ̀ níbí we are going to sue Nigeria government to International Court of Justice for crime against humanity. Ṣé báwọn gúrùpù kan ló ń ṣe kínní yìí? Ṣé àwọn táwọn parọ́ lórí iṣẹ́ àmì ìlànà ṣe ni? Ọ̀nà àpòkúta kọ̀ǹpá ilẹ̀ fún ilẹ̀ Yorùbá táwọn fi bá kínní ìwọ ọ̀pọ̀ rẹpẹtẹ jẹ́ pé kọ́dún kan gbé tiẹ̀ yọ ni. Akọ̀ǹgbẹ tí àwọn kan wà tó ń ṣe ìsọ́n ń fẹ́ kí gbogbo yín mọ̀ pé iṣẹ́ ariwo tá à ń pa kì í ṣe ariwo tá à ń ṣépè fáwọn àgbàlagbà tá à ń ṣépè fọ́dà àwọn fún jóyè ìyẹn lọ́mọ gba Yorùbá nation fún ẹ̀yin tí ẹ pé nǹkan ló ń dùn mọ́ yín nìyẹn lọ́wọ́ ti ṣépè tó ti ń rúdù sí ẹni tó yẹ kó ń rúdù sí
òun ni àwọn gan ni ìròyìn àwọn yẹn gangan ló ṣiṣẹ́ fún Yorùbá nation ẹ̀yin náà ẹ̀rọ náà ṣé èyàn ló máa fún ẹ ní Yorùbá nation gbà while some people are working day and night ọgbọ́n náà fi gbà in the peaceful way tí ò ní ṣubú tí ò ní sọ́kẹ́ tí ò ní sí wàhálà meeting ọ̀fọ̀dékòrí irú last week ní bàbá Gani Adams ó kọ́ lẹ́sàn United Nations àwọn kan tí àwọn wá gangan ni ẹ wọ́n kọ́ lẹ́sàn United Nations gbogbo crime against humanity tó ń ṣe fún wa nílẹ̀ Yorùbá wọn kọ US wọn kọ United Nations wọn kọ búkà gbogbo àgbáyé ẹ ti wà ń bẹ̀ ó bá ìsítẹ́lẹ̀ tí tẹ́lẹ̀ máa gbé tèrè wọlé táwọn ó dàgbé náà gbé tèrè wọlé àmọ́ àjọ lẹ́yìn wọn kọ̀pẹ̀ pé ha tó gẹ́ láti gbé lè láti lọ sí United láti gbé lọ sí egg láti tún sí egg ń sìn wọn kò báyìí díẹ̀ yẹn gangan làwọn bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀rọ̀ ní United Nations díẹ̀ lọ́pẹ́ lọ́pẹ́ okay enough for this Nigeria problem ó yá ẹ̀ka debate ẹ̀. ìyẹn gangan ní ọdún pé àsìkò tí tó gẹ́ when I saw it ètò àbá rẹ̀ ṣe inú mi túmọ̀ ìbàjẹ́ pé this àwọn ọ̀dà àwọn ilé àwọn kan jókòó every day and night okay gbàgbà ìfẹ́ ṣe ìsún gbogbo ẹ̀kọ́ gbogbo akọ́lẹ̀ máa bọ́ṣẹ́ ṣiṣẹ́ àmì lọ́ọ́ máa sọ̀rọ̀ gbogbo àdìkọ́lẹ̀ àwọn àánú gbó gbogbo akọ́lẹ̀ máa lórí rally okay but I'm going to call somebody later most of the people our professionals they are working day and night they are spokesperson mark benson ẹ̀gbọ́n nǹkan tó mọ̀ pé iṣẹ́ ń lọ so why don't you want to be stop listening to all this àwọn tó kàn ń pariwo lórí social media tó lè jẹ́ pé tell them come on define it by the Yorùbá nation yìí tó máa lè sọ fún yín ariwo is not about kama pariwo máa búyàn kásọ̀ ní fracas ìyẹn náà máa fi gba Yorùbá nation nǹkan tí mo try sọ fún yín sí nìyẹn ìyà tó ń jẹ wá nílùú Nàìjíríà bí àwọn Haúsá Fúlàní ṣe ń ṣe wá wọ́n yí pa nǹkan mú wa lọ́wọ́ láti rẹ̀ kúrò àwọn àti pé no ó ti tó gẹ́ gbàgbà pé agbọ́dọ̀ kó nílùú Nàìjíríà gbà jẹ́ Nàìjíríà mọ́ gbogbo nǹkan ta ní gbogbo nǹkan tí Haúsá Fúlàní tó ti gbà mọ́ wa lọ́wọ́ tó ń fi ìyà jẹ wá tó sọ di tiwọn àwọn jíìsì tó sọ di tiwọn tí ọ̀gá mẹ́rin jáde tí ọ̀gá mẹ́rin Láyà Mohammed á jáde á máa dìfẹ́ǹdì wọn tó jọ lè jáwọ́ nú ẹ̀ àlọ́ pé ó tó gẹ́ èdè àwọn apá wọlé nǹkan wa the condition of ìgbàmùmíra kọ́ ilé ìlànà tẹ̀lé àti pé tó pé a gbọ́dọ̀ fi ìlú Nàìjíríà rẹ̀ káàná lónìí òmìnira tiwa ẹ ṣe ìyá mi ayé ìwọ̀n ẹjẹ́ God bless you bí àti kó ti tó àwọn láti ní òmìnira ara wa gbọ̀ngàn tó kò dùn jù ní pé bàtà wa bẹ̀rẹ̀ tàbẹ̀rẹ̀ kínní pẹ̀lú àwọn olóríire tàjọ bẹ̀rẹ̀ kínní àwọn Àbíkẹ́ Adé communication àwọn Frank Bello àwọn heritage àwọn Ògúndìmú Bryce Akínọlá Kóìkì gbogbo bẹ́ẹ̀ lọ lábẹ̀rẹ̀ kò rí báyìí tàmí ẹ̀ kò rí báyìí tàmí ẹ̀ nǹkan bàjẹ́ báyìí tàmí nǹkan wà àṣekọ wa dáhùn pé kò sí fracas lórí social media kò sí pé gíní ara ń ṣe ẹnu wa kò òun ni àwọn èèyàn fi rí pé àgbẹ̀ tó náwọn ibẹ̀ sí join which àdèdúgbò lọ́dọ̀ ọ̀hún táwọn ibẹ̀ sí join ok àsìkò tó ó yá kàlẹ́ máa ṣe tó gbogbo ibẹ̀ sí join tó di nǹkan ńlá lé ní wọ́n ní pé yes ó tọ́ ni nǹkan lẹ́yìn ṣe máa dá o we still need more people to come and join come jáde come sọ̀rọ̀ fún wa káwọn yẹn lè gbọ́ awareness kò create more awareness fún àwọn yẹn wa tí o ti mọ̀ but tá a bá bẹ̀rẹ̀ sí ṣe bí ọmọ ọ̀tá tá a ṣe bí ọmọ tó mọ̀ pé náà rú tá a ṣe bí ọmọ àlè tí a máa tàbí tẹ̀lé wa tàbí support wa akọ̀mọ́ aṣẹ́ ní olóbàjẹ́ kí wọ́n ṣe gbé àkọ́parí títí àkọ́parí fọ dọ́ǹkì yẹ wọ́n ti bá ṣe ẹ̀lẹ́ṣẹ̀ mọ́ra lára bàtẹ́nu wa ọkọ̀ bàtẹ́nu tẹ́ pé àní no support they will do it and nothing will happen tẹ́nu ọba kò
This is reality. Ó láwọn nǹkan tó ìta I need kó tó dàbí support the movement yìí rẹpẹtẹ. It's not about online amaparo. We still need them to support our this, but wọn ti join wọn wù wọn kàn join, but torí ìwà wa ló ń lé wọn pé àwọn eléyìí ṣé mo lè bá wọn jáde yọ ṣe pẹ̀lú ṣáà yọ ṣe gba ìgbọ́. Ṣé ni mo tọ́ fún àwa tá a ní ìdí kan ká fẹ́ gbà ń bẹ̀ àwọn ọ̀la rí pé àwọn ilẹ̀ rí tẹ́ pé you see us lẹ́gbàá àwọn àwọn sọ̀tọ̀ rẹ̀ àwọn la rí pé bí àwa ò pọ̀ táwọn pé láti gbèsè ayé wa búra pé we are not going to àfẹ́ jẹ́ ìtìnú Yorùbá níjọba gbà tán pé àkànṣe ìjọba fúnlẹ̀ Yorùbá ni àdẹ̀gbọ́n ló máa sọ tọ́rọ̀ tó wà ń bẹ̀ tẹ́kùn máa sọ lẹ́tọ̀ọ́ táwọn ìdá nọ́mbà ó dìbò àti gbà tí mo sọ pé tó máa mọ̀ sọ ni tó máa mọ̀ tẹnu wọn ni pé torí pé mi ò fẹ́ kẹ́ gbàgbé òun lẹ́kì máa mọ̀ sọ all the time tí wọ́n gbọ́dọ̀ ó dà kẹ́lẹ̀ screenshot yẹ kẹ́lẹ̀ tọ́jú ìpamọ́ kẹ́lẹ̀ lórí ìkéṣì lọ́jọ́ wájú tí ó ti máa jáde máa mọ̀ sọ every time dẹ́kun bá tó sọ gbádùn làmà tó sọ the same thing náà tó mi fẹ́ kẹ́ gbàgbé pé ọ̀dà àdìbà Yorùbá nation yìí tọ́ o tí má ti David Amike o tí má ti jáde lọ́dọ̀ fún pé àwọn ti contest for ordinary council lásán kò sí àwọn local government lásán kẹlú èkéṣì pé o lè ní ẹ sí gbogbo nǹkan tó ń ṣe lágbó ikú balẹ̀ gba position ní Yorùbá nation ló fẹ́ ń ṣe tó bá gba Yorùbá nation tó ń sìn ó ló fẹ́ lọ fún out of rep. It's my right to contest but mo pé èmi ò ní contest ẹ if right mi ni mo lè contest right nobody will stop me from contest but pé èmi ò ṣe pé mo fẹ́ contest which I'm not going to do. Èmi ò ní ẹ̀fà jáde fún ordinary council lásán pé fẹ́ contest fún council ọ̀rọ̀ fún ma ti jáde pé fẹ́ kàní fún contest ẹ̀lú èkìtì pé o lè ní ẹ o promise àlè ever àlè believe ẹ tó pé o promise pé o ò ní jáde o ń ṣe pẹ̀lú inú kan fúnlẹ̀ Yorùbá ni ká lè nú mi lójú àwọn tí ẹ pé ìyá ń di pé ìyá tó ń jẹ wá yìí ti pọ̀ jù ká lè gbòmìnira ara wa lójú rẹ̀ ń ṣe bọ̀ wọ́n á ń ṣe tó pé ká lè tí ó bá ṣe tán kò lè bàbọ́ tó bẹ́ẹ̀ kò lè di prime minister kò lè di senator kò lè di member of rep kò lè di kíní kan bẹ́ẹ̀ lójú rẹ̀ ń ṣe kò lè di chairman local government lójú rẹ̀ ń ṣe. We cannot believe you because you promise us you are not going to contest. Now, Oba Kotibo, or David Amite, how do we trust you, Mr. Amite? How do we trust you? What is wrong? More than 10 times, already show that you are not going to contest. How about you manage your tongue? How about you manage your tongue? Or Oba Kotibo, what you Kotibo? You are ancient, you are going to trust. We are not going to vote for you. We are not going to vote for you. On dit qu'il m'a sorti du temps. Oui, et bien, nous avons dit que et mieux, je peux faire par un combat. Et bien, je peux aller dans le meilleur de Bani. Quand on fait gagner, on doit sortir dans le fond de l'épée. Or, tu me dis, alors, Facebook, il y a des pays, il y a des gens qui sont pas les mots, et mille l'euro, nous l'avons pas né. Et donc, on a fait one P. One P, don't let you can be one P. Pé òun dash David Amite pé David Amite Yorùbá nìyẹn tó ń ṣe yìí o tó bá bò mí láti Olúwa ò ní bò láti tó bá lè gbé mi jáde èyí tó fún mi ó lè pàkà nìyẹn pé àdúgbò tó fún eléyìí òun fún eléyìí báyìí tó bá bò mí láti Olúwa ní bò láti rí mi ò bá kọ́bọ̀ lọ́wọ́ níbọ̀dì rẹ̀ mò ń ṣe lè fún bọ́nà ṣe rán mi ní mò ń ìjọ ọmọdé mò ń ṣe ni mo ló wá fi bá rí ẹlòmíì bá rí ọmọ mi tó jáde torí láì tó ń là ń gbàwò tó ń sọ̀rọ̀ sọ́wọ́n yẹn wá gbàwò tó ń bá ṣẹjẹ fún wa lórí màá fi gbọ́dọ̀ pé irú àwọn gbèrè àṣìwò lókun ló tó kó jọ ẹjọ́ àjọ yìí kí ni tó ń bá ṣẹjẹ fún yẹn yìí lórí màá fi gbọ́nà nítorí bàbá jáde màá fi jí sọ̀rọ̀ pé irú àwọn gbèrè wọn làwọn eléyìí nígbà tí ń jábọ̀ à ń ṣe nǹkan tó lè da ẹ̀yin dẹ̀ jáde wá bọ́tò ẹ̀kọ́ ẹ̀kọ́ fẹ́ make name ẹ̀kọ́ wá viewer àwọn gbèrè kan lè máa tẹ̀lé yín ẹ̀dẹ̀ mọ̀ pàtàkì pé ìkọ́lẹ̀ ṣe dá ẹ̀ẹ́dẹ̀ rò pé these people are not wọn ò ṣe kí ni dáadáa fún wọn bá ṣẹjẹ fún wa ní àdàbí táwọn bá ní nǹkan tó bá fẹ́ gbà ń bẹ̀ pé nígbà fẹ́ gba Yorùbá gbogbo àfẹ́ kọ̀ọ̀tẹ́ fẹ́ lẹ́ṣọ̀ àbí kàkà gba kọ́bọ̀ rí 1p tó kéré jù pé nígbà mi tó ń fún ẹ rí òun làwọn fi lẹ́nu ọ̀rọ̀ mo lẹ́nu parí pé ọkàn mi balẹ̀ mi tòlótò lónìí ẹni bá lè ṣe kó gbé jáde náà pé òun fún ẹ lówó kọ́ báyìí gba owó báyìí òun fún ẹ lówó báyìí lórí dáhùn ló fún ẹ ní kọ́bọ̀ báyìí fún Yorùbá nation. Èmi ò ṣẹlẹ̀ alátẹnujẹ mo ní dignity
mi ò lè ní content fẹ́ election mi ò ní content fẹ́ anything kálọ̀ lásán mọ̀ ní ṣe kágbá Yorùbá nation tán kálọ̀ lásán mọ̀ ní ṣe so I'm doing my own for God fẹ́ kórúkọ mi wà ní ìwé ìyìn rere so ẹ̀yin tẹ̀ máa gbọ́ kí ẹ máa gbọ́ mi later ẹ̀ disease pẹ̀lú àwọn tí ó ń ba nǹkan jẹ́ fún wa tó yẹ fẹ́ ká dé rẹ̀ lérí tẹ́pẹ́ they just go online if they open their mouth talk anyhow they cannot control their mouth but they are doing for viewer lórí YouTube on Facebook torí pé tá a bá ń ṣe báyìí àkàmọ́ àlójú kan ni àlékún àlójú kan tá a bá ṣe sọ̀tọ̀ ọ̀rọ̀ tẹ́bí nǹkan fẹ́ jẹ́ ń bẹ̀ bóyá bí ẹ̀dọ̀fẹ́ rí bẹ̀ láti ṣe àlékún àlójú kan òdodo ọ̀rọ̀ mi dẹ̀ sọ fún ilé alẹ́ àlékún àlójú kan ṣe tá a bá ń ṣe ẹni wọ́n sọ pé mo ní ẹni tó bá jẹ́ ọmọ tí ò bá ní làákà gbọdọ̀ lórí péjì mi àmọ́ ẹni tó máa ń block mi ò fẹ́ ẹni tó máa ní common sense kó máa bọ̀ ń bì tó fẹ́ gbó tọ̀rọ̀ kó máa bọ̀ ń bì gbàdé kó fẹ́ gba nǹkan bẹ̀ tí máa ń rò pé tó bá gba Yorùbá nation tán mo fẹ́ content for election gba ẹnu ọba mi àti sọ̀rọ̀ tọ̀rọ̀ tí ó bá gba Yorùbá nation fẹ́ content fún sí ordinary content fẹ́ gba ẹnu ọba Yorùbá máa bà mí ẹnu ìgéètì ọdún bá jáde pé David Hamilton ó jáde ó gbàpọ̀ dìbò ó fẹ́ di kẹ́sẹ̀lọ̀ ó fẹ́ di ẹ má vote fún mi sẹ́ mo tẹ́ mo dẹ̀ wọ́n máa tẹ́ máa bẹ̀rẹ̀ bọ́ni mo lè máa sọ̀rọ̀ nìyẹn mi ò ní yé sọ tó mi fẹ́ kẹ́ gbàgbé mo fẹ́ kẹ́ lo against mi wọ́n ti máa jáde pé mo kẹ́sẹ̀lọ̀ lásán ẹ lo against mi ẹ má vote fún mi pé onírọ́ ni ẹ ò ní làákàyè ò lóòótọ́ lẹ́nu òun ṣe kó lè bá nǹkan bẹ́ẹ̀ ni èmi ò ṣe kí lè bá nǹkan fẹ́ kórúkọ mi wà ní ìwé ìrere mo tẹ́lẹ̀ ṣe kó lè mọ̀ ṣe bó torí pé kí lè tó máa sọ ọkọ mi sọ lé ní pé inú mi ò dùn tí wọ́n rí gbogbo nǹkan tí àwọn àtàpẹ̀rẹ̀ wa ní spíkà táwọn sọ lórí line ó ń bá nínú ìjẹ́gun ni pé nǹkan ń bàjẹ́ mo jẹ́ pé ibẹ̀ ni wọ́n ti rí mílíọ̀nù ọ̀dẹ̀dùn ní wọ́n pàtẹ́wọ́ wọ́n pè wọlé lẹ́mẹ̀wá yes wọ́n kàn kún bí pé àwọn àtàwọn ṣe ń kọ́ bẹ́ẹ̀ gbé àní làákàyè ni bó tọ́ bá ní làákàyè àní ẹ̀fà wẹ́kọ̀ mọ àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀nà táwọn fi Yorùbá gbà ìsọ̀nba pé ká sọ pé ká ṣe bí ọmọ ọ̀tá ló máa fi wọn fi Yorùbá gbà wọ́n gbọ́dọ̀ ní plan wọ́n yóò máa gba Yorùbá nation a gbọ́dọ̀ ní focus a gbọ́dọ̀ mọ̀ bá ṣe máa approach àwọn èèyàn tí ó ti join tí ó ti believe in Yorùbá in a polite way táwọn fi support wọn láti ṣe táwọn join wọn táwọn convince wọn kọ́ join wọn àwọn ọba míì tí ó ti yọ pé bí wọ́n yìí fẹ́ máa gbé àtẹnudẹ gbàgbọ́ wọn pé dáàdì mọ́mì kò lè pay yín mẹ́ báyìí a gbọ́dọ̀ mú ní way ìrànwọ́ convince wọn láti báyìí wọn tọ́jọ́ tiwa ìsìn pé tẹ́ ìbálẹ́jọ́ máa pa yín tẹ́bàjọ́ máa pọ̀ mọ́ yín tẹ́bàjọ́ máa sún àfihàn no way approach yẹn we can lè ṣe bẹ́ẹ̀ káwá pé ó máa work they will work against them will even gang against that bàgbọ́dá yìí láti gbàgbọ́ ẹ̀jẹ̀ wọ́n lè plan yẹn sọ́ra láàrin owó síkìrì wọ́n lè máa gbé wọ́n ń bọ̀ lọ wọ́n máa ṣe kẹ́mà ìlọ́la o wọ́n lè ra nǹkan báyìí lọ́la o bẹ́ẹ̀ afẹ́ lọ́rẹ̀ pa ni wọ́n lè plan yẹn sọ́ra láàrin tọ́wọ́ yìí sí ẹgbẹ́ lọ́rẹ̀ pa lọ́la o wọ́n lè fẹ́ ní báyìí lọ́la o wọ́n lè plan yẹn sọ́ra wọ́n lè máa sabotage Yorùbá dẹ̀ ni wọ́n lè máa bàjẹ́ fún wa ẹ̀ bá ṣe pé dọ̀la kí ló kàn ń gbẹ̀lé pẹ̀tẹ́fẹ́ṣọ́ tí o ṣe àní ìdìbò nǹkan mẹ́rin we don't need it torí pé àṣẹ pẹ̀lú àkàyè tàbá ṣe pẹ̀lú àkàyè ẹni pé àdélẹ̀ lérí àdébẹ̀ ni láìsí ọ̀nà torí pé mo mọ kọ́ tí mo gbà lọ́tún lóṣù tẹ́ pé mo sọ wípé mo yíyẹ pé èèyàn fi dán mo ní àwọn èèyàn bí gọ́ọ̀mẹ̀ tó wà lọ́wọ́lọ́wọ́ yìí kò sí ìwọ̀n mẹ́rin tó ní mo dáhùn tí mi ò mọ̀ tẹ́ pé wọ́n lè support wa pọ̀tẹ̀rù ń bà wọ́n lẹ́yìn ìgbà yìí ṣe kí ní ṣe wọ́n máa fi mí ṣe yẹn pé ìjà wọn lè tún náà òjẹ́ lójú kan rẹ̀ jẹ́jẹ́ ní àwọn ilé ìyàfẹ́ support àwọn ayé kí nǹkan wá kó bá mi ṣé àwọn ilé ìgbà àwọn tẹ̀sí tí àwọn ilé gẹ̀ẹ́ta wọn àwọn tí mo mọ̀ tẹ̀sí wọn gẹ̀ẹ́ta wọn bí wọ́n ṣe nǹkan nìyẹn kí ló tẹ̀ ṣe báyìí 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 kí ló àwọn tó ń mọ ẹ̀sọ̀ ọ̀mọ̀ báyìí
ẹ ṣe nǹkan báyìí ẹ tẹ̀gbọ́dì báyìí tẹ̀gbọ́dì báyìí àwọn ló tún sọ wọ́n sọ pé nǹkan tá à ń ṣe. wọ́n sọ pé nǹkan tá à ń ṣe. torí pé nǹkan tó yẹ kọ́ sí ni pé adọ́gba àyètẹ́tọ̀ ta ló bá gba àyètẹ́tọ̀ bá gbé wọn mi ẹgbẹ̀ta ajá yọrọ abẹ́ kámẹ́rà sọ́wájú nǹkan tó wá ṣe máa ṣe olùkọ́ tó wọn. So nobody o lè gbọ́dọ̀ pé bẹ́ẹ̀ gẹ̀ẹ́sì kan ní ọ̀hún dẹ̀ tí ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lè máa wò ó pé eléyìí tó ń sọ̀rọ̀ yìí ṣé fíìmù ló ń wá ni ṣé èrò ló ń wá lórí pílátfọ̀mù ẹ̀ ṣé èrò ló wá lórí YouTube ẹ̀ àbómi ní Yorùbá Nation lóòótọ́ tàbí máa bèèrè lọ́wọ́ ẹ̀ ọ̀nà wo la fi gba Yorùbá Nation ṣé o lè define ẹ̀ fún mi pé ọ̀nà bóyá mo fẹ́ fún kó fún mi ní ọ̀nà márùn-ún láì ṣe jà jíjà lọ́wọ́ ti máa dé pàápàá kó define ẹ̀ fún mi how many of them kan mo tó mo sọ fún nìyí tó lè sọ. mo mọ àwọn fíìmù tó lè sọ tó define pé ọ̀nà báyìí. So àwa tí à ń gbọ́ tá à ń wòran kiri tá à ń táìpù kiri àwa yẹn la máa lo brain wa la máa lo brain wa pé kéwòn lóòótọ́ o ṣé àwọn tó tí mò ń tẹ̀lé yìí ṣé àwọn tí mò ń wò yìí ṣé wọ́n gbà wọ́n jẹ́ fún mi àbọ̀wọ́n àbí wọ́n ṣe the right thing àwọn ṣe the right thing tó pé ẹlòmíì òtítà àsìkò ó wáyé àwọn abẹ̀sí tú jáde ẹni náà gbógun tẹlẹ mi àwọn gbógun tẹlẹ mi you don't know nǹkan tó wà behind òun pẹ̀lú ntọ́ yẹn wàá dẹ̀ fi bóńjà fún Yorùbá Nation ni wàá ṣe náà fún Yorùbá Nation ìwọ jẹrẹ ìdáhùn yóò ló ń gọ̀ sí jáàmù mi yẹn bí fún mi tó ń gọ̀ sí wọ́n fi pé Yorùbá yẹn ló ń fàìdì fún àwọn ọmọ sàkpé yẹ ẹyàn gidi ni ẹ yẹ ọmọlúwàbí ni ẹ ọmọ ẹja ni ẹ lóòótọ́ gbàkànmọkàn wàràs you don't know nǹkan ti pa wọn pọ̀ rí tó mo lè sọ́tọ̀ wọ́n lè fi Yorùbá Nation wọn bójú ọmọ àtàkẹ́ wọ́n lè fi lóòótọ́ Yorùbá yẹn wọ́n jà fún bí táwa gòdè lẹ́yìn tí wọ́n fi méjì tó wà lọ́wọ́ wa tó bá tásìkò àrùjáde àrùjáde you know about the pay you attack every minute every day know there's something behind it. You are not fighting for Yoruba Nation. You are not doing for Yoruba people. You are doing for your own selfish interest. You don't pay for substance. Jẹ́ kí gbogbo ayé mọ̀. Ẹ má fi bà Yoruba Nation jẹ́ fún wa. Lórí ẹ̀ ń bá ṣe jẹ́ fún wa sẹ́ mo tún tẹnu mọ́ sẹ́. Dès qu'on a parlé aussi tambi, et m'bâcher pour moi. Et voilà des chiens bail, à ma loose. Quand les gens m'ont fait coller, tu les m'as voulu dire, tu vas faire du coup, tu ne m'as dit. Tu ne m'as dit. Au sud d'un temps, on a collé, tu vas le payer en gros, en ça, on va venir. Tu vas faire de la demande d'une fois. Tu ne m'as dit. On nous fait dire, on va bail, tu ne m'as dit. Tu vas voir qu'on a collé. Les foundations àdèmí òkè àwọn kan tó bẹ̀rẹ̀ tó wá jẹ́ ìlétà tó bá wa kọlu sókè wá tó wá dàwó fún wa inú wa ò ní dùn agbọ́dọ̀ pariwo síta fún ẹ̀yin tí ẹ̀ bá mọ nǹkan tó ń gùn pé reason àti pé tí nǹkan fi tí ò fi mú ju báyìí lọ. Ìwọ́n pè mí fún Lagos rally ṣe pé ń pè mí pé Lagos rally bàbá arìnrìn ọkà fún kọ́ ọmọ wa bẹ́ẹ̀ kò síbẹ̀ ṣé mo tọ́ ń tọ́ yẹn pé ṣé ààrẹ sọ pé wàbí bá ṣe ààrẹ pé òun bá ń ṣe rally mo ìdáhùn tó yẹn lóhùn yẹn mo yẹ ṣe máa ń kàn wọn láì kẹkẹ máa kéré sí controversy báyìí ààrẹ ṣiṣẹ́ tiẹ̀ lọ́tọ̀ wọ́n ká wọ́n ṣe tiẹ̀ ààrẹ ti filẹ̀ fún wa ká máa ṣe lọ. Kí is it by force ààrẹ must be there àbí bá ṣe ààrẹ pẹ̀lú ọ̀pìsì wọn jáde kí wọ́n ṣe rálì fún wa ní ó ṣiṣẹ́ tiẹ̀ wọ́n àìsàn kan máa ń láìka máa kó èsì wàhálà báyìí
láti mo ṣe máa ń sáré nìyẹn pé kí ni bá ti bí kí ni bá ti ṣe ààrẹ pé ó gbọ́dọ̀ 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 gbà yìí by force we want to force him ààrẹ is not going to be there nǹkan táwọn ẹ̀ ṣe ọ̀tọ̀ kọ́lùkọ́lù táwọn ṣe ọ̀tọ̀ ó kọ́ pẹ̀lú tiẹ̀ leave this man alone. àbí ẹ bá sí pẹ̀lú àwọn OPC kan jáde pé àwọn ọmọ ṣe kí ló rán ni so why now why do you want to force him out ṣe ọjọ́ ọmọ kéré ni why do you want to force him out ṣé kò ní iṣẹ́ tó ń ṣe ni a máa pariwo iṣẹ́ tó ń ṣe a máa pariwo rẹ̀ fún mọ́tò yẹn ni pé wáá lè wá ṣe ṣe lóko báyìí náà pé takàn láìkọ̀ ọ̀tẹ̀ báyìí náà. a lè láìkọ̀ ọ̀tẹ̀ báyìí kó àwọn olùkọ́dùkú pẹ̀lú iṣẹ́ tó ń ṣe irú èmi sì mi ṣe àsínú gbó àwọn kan wà nínú gbó tó ń ṣe lọ́nú gbó tó ń kílẹ̀ ló lé ẹ̀mí wọn lélẹ̀ tí wọ́n jẹ́ àwọn tí èrìṣì àwa yìí lọ tó fi ẹ̀mí wọn lélẹ̀ fún Yorùbá tó wà nínú gbó mẹ́ẹ̀ tó ń kílẹ̀ nínú gbó wa fún wa àwọn kan lè wà lórí títí jẹ́ pé awareness àwọn kan lè wà lórí social media olùkọ́dùkú pẹ̀lú tiẹ̀. mo ní so kí ni mo tẹ́ ń sọ èyí tẹ́ yín pé òun bá ń plan ní rally èyí tẹ́ yín pé òun fẹ́ jáde pẹ̀lú rally Lagos rally is going to take place but ààrẹ is not going to be there what is he going to do kí ló fẹ́ kí ààrẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ààrẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ kí ló kọ́ ààrẹ pẹ̀lú kíní ààrẹ sọ pé òun support pàtó bẹ́ẹ̀ ṣe àwọn ẹ̀ṣin Ondo state ẹ̀fọ́ àwọn ọmọ ààrẹ mo lè fún ààrẹ wọ́n lè fún one blessing. That's what the dad will say I need from him. Ààrẹ o Ondo state o bí tẹ́tí wá ilé yìí o wọ́n lè fẹ́ ṣe Ondo state o àbẹ̀rù kẹ́ jáde o àbẹ̀fẹ́ kẹ́ mọ̀ ń pa ẹni wọ́n lè fún one blessing rẹ̀ gbàdúrà wọ́n lè fún one blessing. tó bá tásìkò wọn dàgbé ṣe wọn á ṣe so ẹ máa ṣe lọ ó lè support wọn náà ṣe ó lè support tí wọn ní àwọn akàfẹ́ dúró akàfẹ́ drag orúkọ ẹ akàfẹ́ àfẹ́ bàjẹ́ akàfẹ́ ṣe gbogbo ẹ akàfẹ́ bẹ́ẹ̀ it's not going to come out and nothing will happen it's not going to come out. Lagos State rally will take place Buhari is not going to be there OPC is not going to be there. You know, they stop rally Lagos come and take place. So why are we dragging Ààrẹ into mud? Again. Mo sọ fún tọmọ yẹn pé my brother and sister. Ẹ má tóbi sínú nǹkan báyìí ń bí mi inú ẹ mú tọrọ ẹ kàn fúláì kan wá you just want to ẹ kàn ṣáà wá ọ̀tẹ̀ nílẹ̀ Yorùbá kí láti ní ọ̀tẹ̀ fún ilẹ̀ Yorùbá and you share it together. Kí ló tẹ wá fẹ́ bá wa nílẹ̀ Yorùbá kí ẹ gbé I can like ọ̀tẹ̀ because I can have to try to bring it down. Kí ló like ọ̀tẹ̀ kí ló tẹ fẹ́ fà fún wa kí ló fẹ́ dà fún wa. Kí ló fẹ́ dà fún wa. Ọ̀tẹ̀ ò lè di anything fún wa nílẹ̀ Yorùbá so okay gbogbo rubbish wọn ajáwọ́ náà rubbish talk wọn need it we don't need it nílẹ̀ Yorùbá I need it nílẹ̀ Yorùbá but it's a rubbish talk we don't need it nílẹ̀ Yorùbá so kí mo try sọ ni pé a lot of things tó ń bàjẹ́ Olúwa má jẹ́ ká fi ọwọ́ ara wa bà nǹkan jẹ́. Mo fẹ́ pe spokesperson group tí mo sọ fún ilé ẹ̀kọ́ yẹn máa pè wọ́n máa bá a sọ̀rọ̀ nípa strategy Yorùbá strategy alliance kí ni iṣẹ́ tó ń ṣe àwọn professionals mo sọ fún yẹn àwọn professionals tí mo sọ pé wọ́n the template of Yorùbá nation wọ́n kọ́ lọ́wọ́ mo sọ fún majority of them they are PhD holders tó wà ń bẹ̀ tẹ́ pé wọ́n pọ̀ kọ́ rẹpẹtẹ èmi ó wà ń ṣe ní ìṣẹ́ pẹ̀lú ẹgbẹ́ ẹ má tètè máa sọ bí wọ́n ṣe ṣiṣẹ́ pẹ̀lú ọmọ wa kí wọ́n sọ bí wọ́n ṣe ṣiṣẹ́ kí wọ́n sọ bí wọ́n ṣe ṣiṣẹ́ èmi ìwú àti pé àwọn top rẹ̀ gbogbo káàkiri gbogbo lẹ̀
àgbáyé náà wà. They are working day and night. Irú àwọn tèmi fẹ́ máa gbọ́ irú àwọn tèmi ń bá ní dínís yẹn. Tí gbogbo máa fojú rí. So I'm going to call their school person now. Láti wáyé sẹ́yìn fún wa. Kí ni àwọn professionals o, kí lẹ̀ ń ṣe ń bẹ̀, kí ni kí ó wà fún, kí ni wà benefit ló jẹ́ fún ilẹ̀ Yorùbá, kí ni túmọ̀ nǹkan tẹ̀ ń ṣe yìí. Káwọn àgbà Yorùbá nation tán, but a lè ṣe nation káwọn àgbà ní nation òkè káwọn àgbà wọ́n ṣe kí ni template wa, ní template ṣe ó yẹ kó rí bẹ́ẹ̀, àtọ́ká fẹ́ gba Yorùbá nation. Kí ni blueprint wa, ní àwọn ìlọ ìpè òkè wọ́n tó ń pariwo lórí social media, ṣe ní template olóòní, olùsíbì kan tó wọ́n ní pé fún wa CVN, olóò TV, ṣé wàá gba ìwé wàá gbọ́nrún ìyàn bẹ́ẹ̀ ṣiṣẹ́, ó kàn fẹ́ gba Yorùbá nation. I just pay the slow person for that group. Hello. Hello. Yes, sir. Yeah, Kafun. Yeah, you are live. You are live on my program now. David Amity. Kabo. Kabo. Ejo mo fẹ́ our live mo fẹ́ kí professionals mo ti sọ pa iṣẹ́ tí ẹ ṣe mo fẹ́ kí explain ara yín kẹdọrọ kọ yín kẹsọ ẹ train ara yín kọdà iṣẹ́ tẹ́ ń ṣe ní irú bẹ̀rẹ̀ fún àwọn ọmọ Nàìjíríà tó ń gbọ́ wa. My voice speak and sing. Yes, you. All right, I see a problem. Yes, you. At your life, at your home. Okay, I see a problem. Ṣé ń gbọ́ mi báyìí? Agbóyin. Olúwa ṣeun, ẹ káàsán, ẹ kú iṣẹ́. Mo kí gbogbo wa, ọmọ Oòduà, ní ibi tá a bá wà. Ẹ jẹ́ bá a ṣe ètò yìí. Ẹ ṣe. Àti jákèjádò ní òkè òdì a jẹ́ ìran kan tí Ọlọ́run fẹ́ràn nítorí pé a káàkiri ayé tí àwọn èèyàn bá dẹ̀ káàkiri ayé Ọlọ́run ìran bẹ́ẹ̀ Ọlọ́run sábà máa ń padà fún wọn ní ọgbọ́n àti òye so àmú ọgbọ́n ti gúúsù àmú ọgbọ́n ti àríwá àwa fi bí àwọn àgbàlagbà ṣe ń sọ pé ká fi ọgbọ́n ọlọ́gbọ́n ká fi ṣe ọgbọ́n kò jẹ́ ká gbé àgbàníwèrè ṣùgbọ́n kí n tó bọ́ sínú ẹ̀ orúkọ mi ni Gani Alágbàlá tí mo kàn ń ṣe ẹnu sọ fún àkójọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí à ń pè ní Strategic Alliance fún Yorùbá mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí àti pàápàá gbogbo àwa tá a jẹ́ ọkùnrin látòrí ẹ̀yin náà olóòtú akọgun your father àti gbogbo wa bàbá káàkiri pé happy Father's Day. Olúwa ṣeun. Màá wá gbé láti bí ọ̀rọ̀ bàbá ẹ rí pé tí a bá fẹ́ sọ̀rọ̀ orílẹ̀-èdè a máa ní àwọn founding fathers so gbogbo ibi tí wọ́n wà lọ́rùn àkí àwọn náà torí bàbá orílẹ̀-èdè ni wá ni wọ́n jẹ́ àwọn bíi Abat Macaulay tó ti ń gbé struggle yẹn bọ̀ lẹ́kọ̀ọ́ láti bíi 1890 so to say títí dórí gbogbo àwọn bàbá wa bíi Awólọ́wọ̀ Nnamdi Azikiwe and all of them you see visionary làwọn people yìí tó jẹ́ ọ̀jọ̀gbọ́n tó dẹ̀ jẹ́ architect pé báwo ni a ṣe ń ṣe orílẹ̀-èdè so mo kí gbogbo wọn àwa táwa jẹ́ ọmọ wọn yìí kọ́tẹ́ ní kí n sọ̀rọ̀ lórí ní àwùjọ Strategic Alliance ẹ rí pé Yorùbá dìde Yorùbá sọ pé báwọn tiẹ̀ ṣe ń wò yìí o ká so ajá mọ́lẹ̀ ká so ẹkùn mọ́lẹ̀ ká wá mú ìrù ẹkùn ká wá fi lé ajá lọ́wọ́ wọ́n ní èèwọ̀ ni kò ṣeé ṣe àwọn aláṣàmọ̀ ọ̀rọ̀ náà wọ́n dẹ̀ tún sọ pé kàkà kí kìnìún kó ṣe akápò ẹkùn oníkálukú àyà ṣe ọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni a rí pé bí àwọn bàbá wa Ayọ̀ Adébánjọ and a lot of other people wọ́n jẹ́ leader Yorùbá bàbá Bánjí Akíntóyè bí gbogbo wọn tí wọ́n dìde tí wọ́n sọ̀rọ̀ nǹkan tí àwọn founding father gbé kalẹ̀ òun kọ́ ni Nàìjíríà ń ṣe lónìí èyí tí wọ́n wá ń ṣe yẹn ìyànjẹ́ pọ̀ ń bẹ púpọ̀. Ẹ má bínú olóòtú ẹ má bínú
strategy alliance yẹn ẹ jẹ́ kí àwọn èèyàn ẹ bẹ̀rẹ̀ fún adájọ́ àwọn kan lè mọ àwọn olówó àgbẹ̀ àwọn olùkíni kí wọ́n ṣe ọ̀rọ̀ ìbá kẹ́tọ́ lọ sí. lórí ẹ̀ náà mò ń bọ̀. So àwọn bàbá wa sọ pé ìyànjẹ pọ̀. So Yorùbá wa fi ẹnu kò àti point in time pé ẹ jẹ́ àṣejọba wa lọ́tọ̀ọ̀tọ̀. So mò ń sọ nǹkan tó bí strategic alliance wa. Okay. Yes. So ní ṣókí èdè gbogbo alamọbi tá a wà yìí mo kàn ń fún wa ní pretext nǹkan tó fà á tá a fi débẹ̀. Àwa sọ pé a fẹ́ dá dúró. So mo ti pa òwe kan lẹ́ẹ̀kan ṣe rí tí Ọlọ́run Bible ní the stone that the builder refused. Ní pé òkúta tí mọ̀lẹ́mọ̀lẹ́ kọ̀ síbẹ̀ Christian ní ẹ̀yin lè máa bá mi parí ẹ̀ báwo lọ ṣe sọ. mo lè di egun lé lónìí. Òun ló di egun lé. You see, láti bí ìyapa àti ìyànjẹ tí ó fi di pé ìlú yẹn kò wà ní nǹkan tó lóyìnbó ń pè ní conducive. Okay, Yorùbá ẹ̀ ni pé ìrọ̀rùn láti gbèlú Nàìjíríà fún ẹni tó fẹ́ mókè ó di nǹkan tí ó ń ṣòro. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọkọ àwa Yorùbá afọ́n káàkiri àgbáyé kò sí ìlú tí a ṣà sí. Kò dẹ̀ wù wá bẹ́ẹ̀ nítorí pé ibi òbí dání sí là á gbé. Ṣùgbọ́n ọ̀pálámbá ń wájú kù mọ́ lẹ́yìn ẹrùn. Wọ́n ní ṣe báyé ṣe rírì tá a fi jobi lọ́jà ẹ̀dẹ̀. Mo rò pé ilé yìí ló fà á tí gbogbo wa fi wò pé ẹ jẹ́ afọ́nra wa káyé bí ilé ò bá ṣe ń gbé ká jáde síta. Kò dùn mọ́ wa àbímọ síta akẹ́kọ̀ọ́ níta. Ṣùgbọ́n bí tí mò ń lọ ní pé wá wo bí Ọlọ́run ṣe wá ṣe ìta tí a wà tí a láìkì yẹn ó padà wá wúlò. Tẹ́ bá wo one of the best academician ní Amẹ́ríkà tó jẹ́ àwọn onímọ̀ bóyá nípa sáyẹ́ǹsì ni o bóyá nípa ètò ìlera bíi tá à ń pè ní dókítọ̀ bóyá nípa ètò ààbò so many field àwọn ọmọ wa wà níbẹ̀. Tẹ́ bá dé Canada bẹ́ẹ̀ tẹ́ bá dé other continent Europe bẹ́ẹ̀ London Germany what have you Italy ó ṣe jẹ́ pé a ní àwọn èèyàn wa tó ń ṣe the middle class nǹkan tá a máa ń pè ní blue collar bẹ́ẹ̀ náà la tún rí white collar jobs bẹ́ẹ̀ náà la rí wa ní professor káàkiri orílẹ̀-èdè. Product nǹkan tí Nàìjíríà sọ wá dà nìyẹn tó jẹ́ pé ìràwọ̀ tó yẹ kó máa shine kó dẹ̀ máa jẹ́ ògo fún ilẹ̀ adúláwọ̀ yẹn ìlú míì ló ti ń shine tó dẹ̀ ń wúlò. Ṣùgbọ́n ńgbà tí àsìkò wá tó táwọn èèyàn wá wá ń dìde tán ní àkótó gẹ́ àwa tá a wá jẹ́ akẹ́kọ̀ọ́ báyìí àwa àti àwọn ọ̀jọ̀gbọ́n oríṣiríṣi through advice àti akitiyan ẹni tó jẹ́ olóòtú ètò yìí akọgun David Hamilton wọ́n pè wá jọ kan question bẹ̀rẹ̀ sí ní arise àwa bíi mélòó kan kóra wa jọ doctors èmi ní the least láàrin wọn tí mi ò gba oyè rárá ṣùgbọ́n we're talking about professors doctors name it. So àwa wò bí òkè tí Yorùbá bá tiẹ̀ ń lọ ṣé kí ni a máa lò kí la máa tẹ̀lé because àwọn èèyàn ń pariwo ṣùgbọ́n ìròmí tó ń jó onílù ẹ̀ wà sàlẹ̀ ni ojú ò gbọ́dọ̀ ti Yorùbá tábàtì ẹ̀ wá ní yá ó bọ́ sí à ń lọ ńkọ́ ètò wo la gbé kalẹ̀ àbí ariwo yìí lásán nìkan ni Yorùbá náà dẹ̀ ní wá ojú tara ilé mi ojú òtì mi ó dùn wọn ò ní tì tójú bá ti gbogbo Yorùbá ojú tì wá nìyẹn bí àwọn òwe wọn ṣe máa ń ponú nìyẹn bá ṣe pọ̀ tó yìí bí a ṣe wò pé ẹ jẹ́ ká kóra wa jọ àwa pè ní Yorùbá Strategic Alliance ẹ kọ́ lè dáadáa Yorùbá Strategic Alliance nǹkan tó yìnbó ń pè ní strategy ó mú ọgbọ́n dání. Àwa ṣe first meeting wa lórí pé ṣé ẹ gbọ́ nǹkan táwọn ọmọ ìyá wa ń sọ nǹkan tó lé gbogbo wa wá òkè òkun tí a fi ń lo gbogbo ọpọlọ wa fáwọn òyìnbó
òun náà ló ṣẹlẹ̀ nílé tó ń sọ yìí gbogbo wa ní nǹkan tó dà ní. àwa gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ronú critically ní ìpàdé àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣe àwa ronú lókè ǹjẹ́ tí nǹkan tó ń sọ yìí ò bá bọ́ sí ń kọ́ àwa wò pé níbi tá a fojú sùn àwọn bàbá wa kan láfẹ́nifẹ́re wọ́n ń béèrè fún restructure àwọn ìdajì agitator Yorùbá wọ́n ń béèrè fún pé kí Yorùbá nation ká dá dúró. nígbà tá a máa wá kóra wa jọ ìlú ò kì í ṣe tẹnìkan a rí i pé ìyapa ẹnu wà láàrin àwa náà a pín sí méjì nínú wa wọ́n wò pé ó lè jẹ́ restructuring yẹn náà ni ó wà òkè nínú wa dẹ̀ wò pé no pátápátá là fọ́jú ṣùgbọ́n mo fẹ́ kí eléyìí jẹ́ ẹ̀kọ́ fún àwọn ajìjàgbara tó kù ilẹ̀ Yorùbá ẹ jọ̀ọ́ má bínú pé mo fẹ́ yà o mo fẹ́ ti strategic alliance kọ́ wa lọ́gbọ́n ni níbẹ̀ a rí àwọn tó sọ pé restructure làwọn fẹ́ níbẹ̀ a rí àwọn tó sọ pé Yorùbá nation fully ṣùgbọ́n lónìí mo fẹ́ sọ fún wa pé majority of us Yorùbá nation pátá la dúró lé lórí àlé àwọn tó sọ pé àwọn fẹ́ structure yẹn náà kódà àwọn kan sọ pé nígbà tá a bá ṣe Yorùbá nation kí la fẹ́ build the template lé lórí àwa sọ pé òkè tó bá tiẹ̀ wá jẹ́ restructuring náà ni ṣe that region ayé Awólọ́wọ̀ wọ́n ní constitution tiwọn wọ́n ní ètò ìlera tiwọn wọ́n ní ètò ẹ̀kọ́ tiwọn so template yìí tá a bá build náà whether a wà nínú Nàìjíríà ó jẹ́ pé àgbà western region tiwa lọ́tọ̀ ni o regional government tiwa ni o whether adẹ̀ lọ pátápátá ni o template yìí máa wúlò. ọ̀jọ̀gbọ́n ẹ má bínú ẹ̀jọ̀ kí ló ń pè ní template gbogbo àwọn tí ò mọ̀ ẹ̀jọ̀ kí ló ń pè ní template. nǹkan tí mo lè túmọ̀ template sí ni pé àkọsílẹ̀ ètò fún nǹkan tí Yorùbá fẹ́ ṣe. pẹ̀lú ti Yorùbá nation. tí a bá fẹ́ ṣe ọdún egun torí mo máa fọ́ gbogbo ẹ̀ sí wẹ́lẹ́wẹ́lẹ́ tó bá yá ṣùgbọ́n kálá yìí lè yí àwọn èèyàn wa tọ́rọ̀ mi ò bá pọ̀ jù ni mo ṣe ń sọ. ẹ kárí kò ẹ wọ́n sọ̀rọ̀ yìí lọ. all right so láti wá ṣe ètò template pé tábàtì ẹ̀gbá Yorùbá nation nǹkan kan ni wọ́n ń ṣe ní Nàìjíríà bóyá constitution ni ò ta ní kò dáa bóyá ètò ẹ̀kọ́ ni ò a ní kò múnádóko bóyá ètò ìlera ni ò a ní kò múnádóko